Ojúmọ́ ayọ̀ ni èní yóò jẹ́ fún wa láṣẹ Elédùmarè. Orí ìkànnì ìjìnlẹ̀ Yorùbá TV náà la wà níbi tí a ti mú ìròyìn wá fún yín nípa bí ó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Fọ́nrán èyí tí a mú wá fún yín ní ti àkókò yìí ni fọ́nrán ìkọlù èyí tí àwọn agbébọn tí wọ́n ṣe sí àwọn ènìyàn ìlú Èrúkù ní ìjọba ìbílẹ̀ Èkìtì, èyí ní ìpínlẹ̀ Kwara, nígbà tí àwọn agbébọn tí wọ́n dédé ya wọ ìjọ mímọ́ ti Christ Apostolic Church ní ìrọ̀lẹ́ àná, tí ṣe ọjọ́ 18 oṣù kọkànlá inú ọdún tí a wà yìí, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ẹni tí ó jẹ́ adarí ìjọ ọ̀hún, èyí pásítọ̀ ìjọ Christ Apostolic Church, tí wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí a kò tíì mọ iye wọn báyìí, tí wọ́n kó wọn sá wọ igbó lọ. Ìkọlù èyí tí wọ́n ṣe yìí wọn kò jẹ́ kó mọ ní ìjọ mímọ́ Christ Apostolic Church yìí nìkan o, gbogbo ìlú Èrúkù ní ìjọba ìbílẹ̀ Èkìtì àti àwọn arìnrìn-àjò ní inú ìlú ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù ọ̀hún sí. Gẹ́gẹ́ bí ó ṣe hàn nínú fọ́nrán èyí tí arìnrìn-àjò kan èyí tí ó ṣe, níbi tí ó ti ń pè fún ìrànlọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò àti ìjọba àpapọ̀ pé kí wọ́n wá ràn wọ́n lọ́wọ́, kí wọ́n gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ àwọn agbébọn ọ̀hún. Ẹ̀yin náà ẹ wo fọ́nrán ìkọlù èyí tí àwọn agbébọn tí wọ́n ṣe sínú ìjọ Christ Apostolic Church ìyẹn ní ìlú Èrúkù ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní àná, àti bí wọ́n ṣe bẹ́ẹ̀ da ìlú tí ìlú ọ̀hún ṣe bẹ́ẹ̀ tí ó dahoro pẹ̀lú ìbẹ̀rùbojo èyí tí àwọn agbébọn tí wọ́n dá sílẹ̀ ní àná ní inú. On my way coming back from Federal Polytechnic Bida, Niger State. So we are able to approach, like we are coming from Lawrence. So
This is our car. Everybody has found out. Everybody in the bush. See, they are shooting. Can you hear the gun? They are shooting. So everybody has to vacate town. Please come and help us. Come to our rescue, please. Police, vigilante. We're all in trouble. Everybody's in the bush. See everybody. They're still shooting now. See the community. Let me zoom it. Everybody's in trouble. Please. Come and help us in Kogi State. See everybody. See everybody run here, scatter. See. They are presently in the town now. Presently, see everybody. See, they are still shooting. Jesus Christ. This is it.